wòye o ẹ̀yin wa nílé lóko lódò. Yorùbá bọ̀ wọ́n ní pé àgbà kì í wà lọ́jà kórè ọmọ tuntun wọ́. Eléyìí ló bí ètò wa ètò yín ètò Simi Káròdé. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n àti òye tó ń yànnàná àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Lórí ètò wa lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí oge ṣíṣe. Ní àkọ́kọ́ kí ni oge ṣíṣe? Oge ṣíṣe jẹ́ ọ̀kan lára àṣà ilẹ̀ Yorùbá tó ní ṣe pẹ̀lú bí a ṣe ń tún ara wa ṣe nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ oge ṣíṣe ló wà nílẹ̀ Yorùbá bí àpẹẹrẹ aṣọ wíwọ̀, irun dídì, ara fínfín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ní òní a fẹ́ mẹ́nuba irun dídì ní ilẹ̀ Yorùbá. A ti ní àwọn màmá wa ní ìkàlẹ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí irun dídì nílẹ̀ Yorùbá. Àmọ́ ká tó tẹ̀síwájú, èmi ọmọ yín náà ni ọmọ bíbí ìlú Ẹdẹ mọ̀kọ́ ẹ̀rọ̀gùn, ọmọ ajísọ̀sọ̀, ọmọ àfọ̀gbọ́jọ́ dára bí ebi. Orúkọ mi ni Omidan Olúwayẹmísí Ògúnṣọlá tí àpèjẹ mi dẹ̀ ń jẹ́ Àrà. Kí n tó máa fi àlejò mi hàn lórí ètò lónìí, ẹ jẹ́ ká dókè lọ́hùn. Padà sórí ètò wa gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ kó tó di pé mo sẹ́mi ẹnu. Àwọn màmá wa ti wà ní ìkàlẹ̀ láti bá wa yànnàná lórí irun dídì nílẹ̀ Yorùbá. Màmá wa ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé. Ẹ ṣé gan ni olóòtú. Orúkọ mi ni Díákónì Caroline Ayọ̀dóyẹmí. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wa. Ẹ ṣé. Màmá wa kí gan ni à ń pè ní oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá? Oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá dára púpọ̀ torí pé àṣà wa ni. Ohun tí a gbọ́dọ̀ ṣe ni ọkùnrin gbọ́dọ̀ ṣoge, obìnrin gbọ́dọ̀ ṣoge, ṣùgbọ́n ní ìwọ̀ntúnwọ̀nsì. Ẹ ṣé gan màmá wa. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé irun dídì jẹ́ ọ̀kan nínú oge ṣíṣe nílẹ̀ Yorùbá. Ẹ bá wa ṣàlàyé lórí ẹ̀ àwọn irun tí wọ́n máa ń ṣe ní ayé àtijọ́. Àwọn irun tí wọ́n máa ń ṣe ní ayé àtijọ́ pọ̀, ṣùgbọ́n eléyìí tó pọ̀ jù bẹ́ẹ̀ ni àlàmọ́lẹ̀. Aládì ní ọwọ́ ni wọ́n fi máa ń dì í. Èèyàn lè di ṣùkú, èèyàn lè di kọjúsọ́kọ, èèyàn lè di ìpàkọ́ ẹlẹ́dẹ̀, èèyàn lè di ojú mi dára. So gbogbo àwọn yẹn ni wọ́n máa ń dì ní ìgbà yẹn. Kì í ṣe bí wọ́n ti ń dì ní àsìkò yìí ni wọ́n ń dì ní ayé ìjọ́un. Ẹ ṣé gidi gan ni. Nínú àwọn irun tí ẹ dárúkọ wọ̀nyí, èwo gan ni àwọn omidan ayé àtijọ́ máa ń ṣe? Eléyìí tí wọ́n máa ń ṣe ń gbà yẹn jù òun ni ṣùkú, torí tí wọ́n bá dirun ṣùkú báyìí ó máa ń dá a lórí àwọn ọlọ́mọge ńgbà náà. Ní ayé àtijọ́ àwọn wo gan ni à ń pè ní onídìrí? Ní ayé àtijọ́ àwọn tá a máa ń pè ní onídìrí ni àwọn tó ń di irun, tó jẹ́ pé tí wọ́n bá di irun lórí èèyàn báyìí inú èèyàn ó máa dùn tó bá rí pé èèyàn ló di irun sórí báyìí. Àwọn tó ń ṣe ojúlóge nìyẹn, torí pé tí wọ́n bá ti di irun tán kò sí bó ṣe máa di irun tójú ẹni náà ò ní dára sí i. Màmá wa, ǹjẹ́ ní ayé àtijọ́ ṣé àwọn arúgbó ilé ni wọ́n máa ń dirun fún ènìyàn ni àbí a ní àwọn ọ̀dọ́mọdébìnrin tí àwọn náà ń jẹ́ onídìrí? Ní ìgbà yẹn kò sí ọ̀dọ́ kankan tó máa ń dirun, àwọn àgbàlagbà ló máa ń dirun. Àwa ọ̀dọ́ àwa máa wo bí wọ́n ṣe ń dirun yẹn. Tá a bá wá ti dé ibi tí igbó wà, àwa náà ó wà mú igbó yẹn, a bẹ̀rẹ̀ sí ní di igbó. Ṣùgbọ́n kò sí ọ̀dọ́ kankan tó ń dirun ní ìgbà yẹn, àwọn àgbàlagbà ló máa ń dì. Ǹjẹ́ ṣé wọn kò fẹ́ kí àwọn ọ̀dọ́mọdé kí wọ́n nípa nínú ẹ̀ ni àbí ó dàbí ìkan nínú àṣà ní ayé àtijọ́? Kódà wọ́n fẹ́ káwọn ọmọdé ó nípa nínú ẹ̀, ṣùgbọ́n nígbà yẹn kò rí báyìí o. Wọ́n máa ń fẹ́ pé àwọn àgbà ló lè dirun. Tí ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ nìyẹn pé àwọn nìkan o làwọn lè dirun. Kò sọ́mọdé gan tó láyà tí ó wàá sọ pé ó yá o màámi ẹ wá jókòó mo fẹ́ dirun yìí, ẹnu wa ò gbà. Ẹ ṣé gidi gan màmá wa. Màmá wa mo fẹ́ kí ẹ bá mi ṣàlàyé kí ni ìyàtọ̀ tó wà ní àárín irun dídì ayé òde òní àti ayé àtijọ́? Àti ayé òde òní ó yàtọ̀ pátápátá sí ti ayé àtijọ́. Ní ayé àtijọ́ yẹn tí wọ́n bá ti mú ìlarun tí wọ́n là báyìí, ẹni tẹ́ ẹ fẹ́ bá dirun yẹn á kọjú sí yín ni, kì í ṣe pé ẹ̀yìn ló máa kọ sí yín. Nígbà tó bá dẹ̀ ti kọjú sí yín yẹn, tó bá jẹ́ ṣùkú ni ó máa jókòó sórí àpótí, ẹni tó máa dirun náà máa jókòó, wọ́n á máa dirun yẹn lọ, wọ́n á máa dì lọ. Ṣùgbọ́n irun ti ayé òde òní, ẹni tẹ́ ẹ fẹ́ bá dirun kò ní kọjú sí yín,
ẹ̀yìn ló máa kọ sí yín wọ́n á tún kó oríṣiríṣi àwọn irun gbọrọgbọrọ kan wọ́n á kó mọ ní ayé òde òní kò rí bẹ́ẹ̀ láyé ìjọ òun. ẹ ṣé gidi gan màmá wa kí ló fà á ní ayé òde òní tí a fi ń di irú àwọn irun wọ̀nyí bí àpẹẹrẹ èyí tí àwọn ẹlẹ́ṣà tuntun gbé wọ̀lú tí à ń ṣe ní ọ̀nà ṣùkú tí à ń fi nǹkan mìíràn kún kí ni ẹ̀yin rò wípé ó fà á tí a fi àwọn àṣà wa tìgbàanì sílẹ̀ tá a fi ń tẹ̀lé àwọn àṣà tí ọ̀làjú dé. tí èmi rò gẹ́gẹ́ bí ẹnìkan náà ni pé irun tìgbà yẹn tá a bá dì tán tí àwọn mọ̀mọ́ wa bá dirun lé wa lórí ó dára o ṣùgbọ́n tí ayé òde òní ó mú bí wọ́n ṣe ń fi irun mọ́ irun yẹn ó tún jẹ́ kí ẹwà yẹn kó yọ ó máa jẹ́ kéèyàn ó dára sí i dáadáa pàápàá téèyàn bá di ṣùkú ni o tí wọ́n bá máa parí ọwọ́ ẹ̀ báyìí ní ayé òde òní wọ́n á fi irun kún un so ọwọ́ ọrùn yẹn aráyè gùn lọ ẹ̀yìn. màmá wa tá a bá wá wò ní ayé òde òní àwọn irun tí ẹ dárúkọ wọ̀nyí tí ẹ sọ pé ṣùkú làmọ́lẹ̀ kí ló wá kọjú sọ́kọ kẹ̀yìn sálẹ̀ kí ló wá dé tó ẹ pé ní ayé ìsinsìnyí àwọn ọ̀dọ́mọdébìnrin ìsinsìnyí wọn kò fẹ́ di irun wọ̀nyí ṣé ọ̀làjú ni ká pè ní àbí àìmọ̀kànmọ̀kàn. kì í ṣe pé àìmọ̀kànmọ̀kàn ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ ni pé àwọn tó ń dirun ní ìgbà yẹn wọn ò fojú ọmọdé mọ̀ òrìṣà tá a bá sì fi ojú ọmọdé mọ̀ kì í pẹ́ parun so gbogbo àwọn àgbà ló máa ń dirun gbà yẹn kò sọ́mọdé tẹ́nu ẹ̀ gbà kódà bó ti pógún ọdún kó wá sọ pé ó fẹ́ dirun mọ̀mọ́ rẹ kò rí bẹ́ẹ̀. ẹ ṣé gidi gan màmá wa tá a bá wò fínífíní èwo lẹ̀yin rò pé ó bu ẹwà fún ni jù nínú irun ayé ìsinyìí àti ayé àtijọ́. irun ayé òde òní ló bu ẹwà fún ènìyàn jù torí tí wọ́n bá ti lè dí tí wọ́n bá di ṣùkú yẹn gangan tí wọ́n bá fi irun kún nílé àwọn aṣerun lọ́ṣọ̀ọ́ ó máa jẹ́ kí ọwọ́ ṣùkú yẹn ó gùn wá sẹ́yìn tó bá gùn wá sẹ́yìn tí ènìyàn bá wá wé gèlè mọ́ tí díẹ̀ rọra yọ báyìí ó máa mú ẹwà obìnrin jáde. ẹ ṣé gidi kan màmá wa àmọ̀ràn wo ni ẹ ní fáwọn ọ̀dọ́bìnrin tí wọ́n ń wò wá nílé. àmọ̀ràn tí mo ní fún wọn náà ni pé kí wọ́n máa ṣe irun wọn lọ́ṣọ̀ọ́ ní ìwọ̀ntúnwọ̀nsì kì í ṣe pé kí ọlọ́mọge kó déédéé múrun kó ge kò rí báyẹn o so ó yẹ ká máa ṣe irun wa ní ìwọ̀ntúnwọ̀nsì. màmá wa ẹ bá wa fáwọn aráalé ní òwe kan tó jọ mọ́ oge ṣíṣe. irun ni ẹwà obìnrin ẹ má jẹ́ ká ṣe irun wa jàtijàti. a dúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa lórí ètò wa lónìí wọ́n ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pàápàá wọ́n bá omidan ọ̀dọ́bìnrin sọ̀rọ̀ lórí irun dídì nílẹ̀ Yorùbá wọ́n jẹ́ kó yé wa pé irun lẹ́wọ̀ obìnrin ẹ̀yin màámi ẹ̀yin sísí mi irun wa lẹ́wà wa kò ní jù báyìí lọ lórí ètò wa lónìí ọpẹ́ mi lọ sọ́dọ̀ Ọlọ́run Elédùmarè fún àṣeyọrí tètò tòní ẹ ṣé gidi gan ìyẹn yẹn wa nílé fún sùúrù yín látàárọ̀ màámi ẹ ṣé gidi gan pé a pè yín ẹ sì jẹ́ wa ká tó máa lẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn ará. èmi náà dúpẹ́ lọ́wọ́ olóòtú àti àwọn olùbáṣiṣẹ́pọ̀ yín Ọlọ́run á wà pẹ̀lú yín orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Dickness Caroline Ayọ̀dúnyẹmí. Ibi ni a ó fi àdàgbàrò ètò wa sí lónìí títí dọjọ́ mẹ́jọ a ò ní wá yín tì a ò ní wémi náà tì èmi ọmọ yín Omidolú Ayẹmisí Ògúnṣọlá tí àpèjẹ mi jẹ́ àrà ó kì í wí pé ó dàbọ̀.